àárọ̀ Sheikh Ridwan hafidhahullahu ta'ala ìdákùn ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ yín ẹ má dáhùn èèyàn sọ yín di hujja tó máa fi yín sẹ̀rí káàkiri so ẹ lọ yẹ hadith musa yẹn yẹ wò bákan náà ẹ wo àwọn fatawa lajnatu dahima àtàwọn àfáà míì náà ó dá ọ̀rọ̀ táwọn ulama tó jẹ́ kùdámọ náà ti sọ lórí rẹ̀ so ọ̀rọ̀ tí Imam Nawawi Imam Hajar al-Asqalani so Imam Ibn Abdul Barr àtàwọn bẹ́ẹ̀ lọ́nà àwọn shurrah àwọn tó kí wọ́n ṣe ṣàrò hadith annabi àwọn ọ̀rọ̀ tó ti sọ lórí àwọn ọ̀rọ̀ yẹn so lẹ́mọ̀ yìí pé ọ̀rọ̀ tó kan pa ń bẹ lórí rẹ̀ pé àníṣe ń tá a bá ń fọ́lọ́run àgbọ̀dọ̀ fún ẹlòmíì lẹ́yìn Allah subhanahu wa ta'ala. sáà lè tẹ̀ fúnra wa alánàbí ni rárá sáà lè dì mára wa ní rárá ṣé ká wá bara wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn àfáà kan ní àdìsí ó lálàáfíà àwọn kan ní kò lálàáfíà ilẹ̀ fi máa rí pé ọ̀rọ̀ àwọn àfáà pín sí méjì ìpà pé tá a bá tẹ̀ fúnra wa tá a bá kúnlẹ̀ kíra wa ìbò ní dájú èyí tó súnmọ́ jù ní pé àdìsí yẹn kò lálàáfíà náà kò lálàáfíà torí pé kí ni ibi tálómi ti mú leléyìí tí ìdílé rẹ̀ fi dàrú tí ànábìlẹ̀ àgbọ̀dọ̀ tẹ̀ fún yàn àdìsí yẹn lálàáfíà tó bá sì wà lálàáfíà náà nínú ẹ̀kọ́ ní new Islam inú àwọn àdábù Islam náà sọ pé bóyá kò bá ẹ̀kọ́ Islam mu ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ àṣà ni ní gbogbo àwọn tó ń ṣe é níbi pé ká tẹ̀ fúnra ẹni ká kúnlẹ̀ fúnra ẹni ká lọlẹ̀ fúnra ẹni àṣà ni kì í ṣẹ̀sìn torí bí tálómi ti ṣe àárín yẹn gbóyè nìyẹn ọ̀pọ̀lọpọ̀ lè ti dàrú nítorí pé ọmọ ní ara ìlẹ̀ kúnlẹ̀ fún òbí mi ìlẹ̀ kúnlẹ̀ fún bàbá mi ìlẹ̀ kúnlẹ̀ fún màmá mi ìlẹ̀ tẹ̀ fún wọn. bismillah walhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. ọ̀rọ̀ ìkíni èyí tí ẹ bèrè yìí mo rò pé ọ̀rọ̀ kan tí ọ̀rọ̀ ti clear lórí ẹ̀ tipẹ́tipẹ́ lọ́dọ̀ àwọn ulama gbogbo ẹni bá dẹ̀ jẹ́ mùsùlùmí ẹ pé lódodo ó fẹ́ láti tẹ̀lé ìmọ̀nà àti nínú al-Qur'an al-Karim àti sunnah nabi sallallahu alaihi wasallam yóò mọ̀ yóò sì gbà pé ìkírẹ nínú Islam ju at-taslim wal-musafaha bẹ́ẹ̀ lọ ká sálámù ká sì bọ́ra wa lọ́wọ́ ìgbà tí ẹ wá ń béèrè pé wọ́n ní hadithi tí Anas ibn Malik radiyallahu ta'ala anhu tó gbà wá sọ pé ar-rajul idha laqiya akhahu aw sadiqahu ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí tó bá pàdé ọmọ ìyá rẹ̀ kan ó pàdé ọ̀rẹ́ rẹ̀ kan ǹjẹ́ ó lè tẹ̀ fún Ànábì ní rárá o kò gbọ́dọ̀ tẹ̀ o tó sì lè dìmọ́ ó lè Ànábì ní rárá so Ànábì ní musafa nìkan bí kò bá lọ́wọ́ nìkan ni wọ́n á ní àdéfì yìí pé ọ̀kan nínú àwọn àfáà dáadáa kan so Imam Leki Imam Sheikh Ridwan náà sọ pé hadith da'if ní hadith yẹn so ìyẹn wá jẹ́ kí àwọn tí ó nífẹ̀ẹ́ súnnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn abẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ yẹn káàkiri pé òun ni Imam Leki náà tún wíyẹ o pé tó a lè dọ̀bálẹ̀ a lè kúnlẹ̀ o a lè tẹ̀ fúnra rẹ̀ ni o èyí tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá yẹn wọ́n pé tó lillahi al-kamal ọlọ́run bá nìkan lọ́ba tó pé tí àṣìṣe ò lè wáyé nínú sí rẹ̀ ọmọ ènìyàn òun náà ni sheikh tó sọ̀rọ̀ yìí náà so ọ̀tá fi ń dá gbogbo olùgbọ́ wa létí pé àṣìṣe ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí àfáà yẹn sọ bá pé hadith yẹn pé da'if ni ká ló da'afa rẹ̀ min al-ulama a lè mọ̀ pé hadith yìí tó tabalo wọnú sísàtù sahiha sheikhina al-allama al-albani rahimahullahu ta'ala asadu sunnah afánláni afáàtọ̀ yẹ pé ìsẹ̀mí ayé rẹ̀ ó lò láti fi dáàbòbò sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam àti mùsùlùmí àtàwọn tí ìṣe mùsùlùmí tó ń kọ́ nípa ulum al-hadith wọ́n mọ̀ ìgbà Sheikh Albani
àgbà ni àfáà ni nínú ilmu rijal wa ilmu al-hadith wọ́n pa gbà àfáà ni. Sheikh sọ̀rọ̀ nípa hadith nínú sísàtì sahiha wọn. So volume ẹlẹ́kìnní náà ni ó yá hadith 160. So hadith 160 ló wà sára ìlú rẹ̀. So hadith yẹn hadith tó lálàáfíà ni o. Hadith tó lálàáfíà dáadáa ni. So sahahu al-Albani rahimahullahu ta'ala. Sheikh Albani sọ pé hadith tó lálàáfíà ni. Ẹ̀rí àkíyèsí kan ni mo fẹ́ pè lórí ọ̀rọ̀ yìí. Àwọn tá jẹ́ ulama bá jọlọmọ kéwú wọ́n máa já máa sáré mú dájọ́ wá lórí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam wípé hadith yìí da'if ni láì ṣèwádìí jìnlẹ̀jìnlẹ̀ lórí rẹ̀. Torí pé a sọ pé hadith kan jẹ́ da'if, ìtumọ̀ rẹ̀ literary meaning ni pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Ǹjẹ́ wọ́n sì bẹ́ẹ̀ nìkan dá kó sọ pé ọ̀rọ̀ Ànábì ò lálàáfíà? So yẹn pé n tó jọ́rọ̀ Ànábì lódodo kí wọ́n wá sọ pé ọ̀rọ̀ yìí ò lálàáfíà láti lè bá fi support mọ́dé àbí rẹ̀ ọ̀rọ̀ yẹn lè púpọ̀ wallah. So hadith tó lálàáfíà ni. So beside that, hadith mi náà tún wà nínú Sahih Muslim ìyẹn ìṣe tó wáyé nígbà tí Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu Ànábì lọ́run lọ sí Sham. Ìgbà tó ń dọ̀hún náà rí báwọn tó jẹ́ ara Sham ti ń ṣe fún àwọn athaqifatihim wa udhunihim. Ìgbà tó dé ó ṣe bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam tó wúlẹ̀ wájú Ànábì ewélé tó ń ṣe yìí Mu'adh Ọlọ́run rí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́hun ni wọ́n rí pé rere òjíṣẹ́ Ọlọ́run bá gan hakum min haula ọlẹ́tọ̀ kásírò eléyìí fún ìjà wọn tí wọ́n ń ṣe fún yìí lọ sàpọ́nlé rẹ̀ Ànábì ní ara o eléyìí ò tọ́ àfọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kẹlẹ́ a máa ṣe fún law kuntu amira ahadan an yasjuda li ahad la amartu al-mar'a an tasjuda li zawjiha li'idhami haqqihi 'alayha. So Imam Muslim ló gba hadith yẹn wala hadith àti sahih. Àmì ní tó bá yẹ pé ń pààyàn láṣẹ kó máa wúlẹ̀ báyìí obìnrin bá pa láṣẹ kó máa wúlẹ̀ fọ́kọ rẹ̀, obìnrin bá pa láṣẹ kó máa rámú ńlẹ̀ fọ́kọ rẹ̀ torí ìwọ ńlá tí ń bẹ lórí arábìnrin yẹn fọ́kọ rẹ̀ tó gbọ́dọ̀ pè fún wọn ń pààyàn láṣẹ kó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan o. So Ànábì Ọlọ́run bó gba irú nǹkan báyìí. So khulasa lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa pé báwo la ṣe kí ni nínú Islam tó ń gbogbo olùmọ̀ panupọ̀ náà sì ni pé at-taslim wal musafaha òun náà ni kásálámọ̀ ká sì bára wọn lọ́wọ́ ìyẹn pé same gender ọkùnrin àtọkùnrin kan bára wọn lọ́wọ́ obìnrin àtobìnrin náà táwọn náà bára wọn lọ́wọ́ kásálámọ̀ ká bára wa lọ́wọ́. So ìkíni Islam tí Islam wà nìyẹn. Okay. Ìgbà tá bá rí àwọn ìkíni kan láwọn ìlú kan àwọn ẹ̀yà kan àwọn náà ń kíra wọn bákan Islam sì mú kíkí kan wá tí a wá gbé kíkí ti Islam yẹn jùlẹ̀ a tẹ̀lé kíkí ti àwùjọ wa a fi kọ́ sí àwọn jahiliya a fi kọ́ sí jahiliya tá bá láwùjọ wa rárá o a gbọ́dọ̀ tẹ àṣà Islam òfin ẹ̀sìn Islam a gbọ́dọ̀ tẹ lórí ba fásà kankan àṣà ni ó tẹrí ba fẹ́sìn Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala torí pé ẹ̀sìn Ọlọ́run ju gbogbo ohun tí ń jẹ́ àṣà lọ. Àǹfààní kí ní ń bẹ́ẹ̀ àṣà oríire wo lẹ̀dá fẹ́ ṣe ń bí àṣà oríire wo ní bẹ́ẹ̀ ládà wo ní bẹ́ẹ̀ fún yẹn lórí àṣà gbọ́n bí ẹ̀sìn ládà wà bí ẹ̀sìn lóríire wà torí pé ọba tó ní wá ló lẹ́sìn ló ní Islam. So inna dina inda Allahi al-Islam, the only religion tọ́lọ́wọ́n bá dẹ̀ recognize náà ní Islam. Torí pé òun nìkan náà ló pè wá síbi ká máa jọ́sìn fọba tó ní gbogbo ayé àtàwátà mẹ́mẹ́ gbogbo ohun tó ń pè lẹ́sìn láyé kò sí kankan tí ó máa jọ́sìn fún ẹ̀dá Ọlọ́run ọba nínú rẹ̀. So látara bí yẹn so ohun tí Islam wà yẹn láàmú so ká tó wá sọ wípé
àwọn ohun tá à ń sọ yìí Ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam jámọ̀ ìpè Ọlọ́run nìkan la máa sùjádà fún, àbọ̀dọ̀ sùjádà fẹ́ dọ̀ Ọlọ́run ọba. A sì mọ̀ pé sùjúdù ni, rùkúù ni, gbogbo àwọn nǹkan yìí nínú àwọn rukn min arkani salat, rukn min arkani al-ibada, orígun ló jẹ́ nínú àwọn orígun ìjọsìn, nínú àwọn orígun òrun wa tá ń kí fún Allah subhanahu wa ta'ala. Wa anna al-masajida lillah wala tad'u ma'a Allahi ahada. Al-masajid nínú sura yẹn, àwa wo tafsir rẹ̀, Ọlọ́run sáyà nìkalẹ̀, mọ́sálásí ò tí kọjá méjì tàbí ẹyọ kan jọ náà. So masajid, Ibn Kathir rahimahullahu ta'ala nínú tafsir yẹn wọ́n sàlàyé rẹ̀ pé àwọn masajid Ọlọ́run sọ mí. So masjid àti masjad jámù kan náà ní méjèèjì ní. Àwa ní masjid, ilé Ọlọ́run, àyíká àti forí kanlẹ̀, àyíká àti sinlọ́run. Masjad, òun ni àwọn oríkèéríkèé tá a fi kanlẹ̀ fọ́lọ́run, oríkèéríkèé ara tá a fi kanlẹ̀ fọ́lọ́run méje ni. Orí wa pẹ̀lú imú, so ọwọ́ wa méjèèjì, orúnkún wa méjèèjì àti tó wa méjèèjì láàdàbòlẹ̀ fọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala àbá ń jọ́sìn fọ́lọ́run. Ọlọ́run ní wa anna al-masajida lillah. Bàbá tó ní masjid, masajid náà ní jámù rẹ̀. Tó bá yẹ pé masjid náà bá ní masajid náà ní jámù rẹ̀ nínú lugha. So Ọlọ́run wá ní fala tad'u ma'a Allahi ahada. Ẹ má pè ẹlòmíì, ẹ má fi àwọn oríkèéríkèé ara yẹn má fi pè ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ọba, ẹ má fi jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. So àwọn ọ̀rọ̀ yẹn clear kọjá ohun táwọn yẹn tí wọ́n mú wá báyìí láti máa wá dá àwọn yẹn padà sẹ́yìn, máa dá àwọn yẹn padà sẹ́yìn. Bàbá tó bá bínú lórí pọ́ ọmọ rẹ̀ ó kíhun, ọmọ rẹ̀ ó jẹ́ kó realize pé bàbá kí n sì kí mo yájú sí yìn, Ọlọ́run ni ló fi rán ànábì sí wa ní sallallahu alaihi wasallam ní pé ká má kúnlẹ̀, ká má tẹ̀, ká má dọ̀bálẹ̀ fún yàn. So kí ló wá burú ń bẹ̀, kí ló lè ń bẹ̀? So ọ̀rọ̀ tó ti di tútù láwùjọ, ọ̀rọ̀ tí yẹ ṣe wàhálà mú fáwọn mùsùlùmí láwùjọ, àwọn kan ti fojú winá rẹ̀ lánàá, Ọlọ́run bá dẹ̀ mú wọn dúró. So at the same time àwọn òbí wọn náà padà wọ́pẹ́ àwọn ọmọ yìí kì í ṣe pé wọ́n ń yájú sáwọn, ẹ̀sìn wọn ni ò gbà á láyé, Islam ni ò gbà á láyé. So wọ́n tẹ̀ gbà fún wọn, padà juwọ́lẹ̀ fún wọn. Kí ni tó máa wá dá àwọn yẹn padà sẹ́yìn ní irúfẹ́ ọ̀rọ̀ ìjọ, àbí kí la fẹ́ gbà mẹ́ báyìí nísìn? Kí máa dá àwọn yẹn padà sẹ́yìn ni tó bí mi ó máa lọ lè mọ́mọ́ rẹ̀ nílé tó ti báyìí nísìn, ti báyìí kí la fẹ́ gbà mẹ́? So Ànábì Yusuf alayhi salatu wassalam tí àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n sùjádà fún ìdákun. So Ọlọ́run bá report ó rí fílẹ̀ ọ̀rọ̀ Ànábì Yusuf alayhi salatu wassalam náà al-Qur'an al-Karim. Ká ní Ànábì Ọlọ́run bá mú nǹkan míì wá fún wa, so àwọn akpẹ́ta ìbábá ní Qur'an, ṣùgbọ́n Ànábì ti mú nǹkan míì wá. So ọ̀rọ̀ Ànábì yẹn òun látẹ̀lé. So gbogbo àwọn ọ̀rọ̀ tó bá jẹ mọ́ tó bá ti tako ohun tí Ànábì Ọlọ́run bá sọ yóò máa jẹ́ sharru man qablana, òfin àwọn tó ti ṣáájú wa lọ nìyẹn, ìyẹn sòfin wa. Òfin tí wà l'Ànábì júwe fún wa yẹn at-taslim wal-musafa, ká sálámọ̀ ká sì bára wa lọ ní Islam wà fún wa nìyẹn. So látara bẹ́ẹ̀ yóò dá kí Sheikh Ridwan hafidhahullahu wa ra'ah wọ́n ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn. Hadith tí wọ́n lọ jẹ́ da'if, hadith yẹn sì da'if o, hadith sahih, hadith tó lálàáfíà ni. So ala al-aqall wa hasan. So torí pé hadith yẹn lahu mutaba'at, so ó láwọn hadith míì pé ó gbé nígbọ̀n, tó yẹ pé ó fi padà di hadith hasan aw sahih. So Sheikh Albani rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé lórí ẹ̀ nínú Sahih at-Tirmidhi, bákan náà wọ́n ṣàlàyé lórí nínú Silsilatu Sahiha wọn. So wá lọ wo hadith 160 nínú Silsilatu Sahiha, ó wà ń bẹ̀bẹ̀. So tabadẹ̀ rí gbogbo àwọn tí ń tako ọ̀rọ̀ oníkúnlẹ̀ yìí ńlẹ̀ Yorùbá yìí, wọ́n múra kókókó lórí ẹ̀ pé tó àwọn ẹ̀sà máa gbọ́dọ̀ máa kúnlẹ̀ fáwọn ni. So àfáàgbà tọkọ wọn kí ó bàbá wa Sheikh Hadi rahimahullahu ta'ala, wọ́n bá kẹ́ bàbá náà. A mọ̀ pé nínú tírà àwọn méjì náà lọ wà táwọn gan ṣàfihàn lẹ́rẹ̀
wọ́n mú ẹ̀sìn orin wá láti fi ṣàlàyé pé àwọn èèyàn wọ́n ṣàìmọ̀ kan nípa ohun tí ń jẹ́ nípa ń pè lójú tì ìkíni gan-an tó wọn tẹ̀lé ohun tí Islam mú wá lórí rẹ̀. So ká tẹ̀ fúnra ẹni ká sùjádà fúnra ẹni ni wọ́n pè ní àpọ́nlé. So Ádámù gan-an rahimahullah àwọn gan-an ṣàfihàn lẹ́ pé nǹkan yẹn ò dáa. Bí Ádámù tiẹ̀ bá wá sọ ìyá ànábì ti sọ yẹn ò tó wa. Ṣùgbọ́n problem ta nílẹ̀ Yorùbá ni pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn pé ọ̀rọ̀ súnà yẹn ò yé wọn, súnà ò yé àwọn èèyàn rárá. So wọ́n mọ̀ pé Al-Qur'an Al-Karim kò lè dá dúró àfi kí súnà pẹ̀lú rẹ̀. Torí pé súnà ànábì òun náà ni àlàyé ọ̀rọ̀ èyí tí ànábì ọ̀rọ̀ bá ṣe. Torí pé àti ohun tí Qur'an wí ni ànábì ó ṣàlàyé rẹ̀ fún wa. Àti ohun tí Qur'an ò wí ànábì tọ́lọ́run bá ti ní ó wí yóò wí fún wa sallallahu alaihi wasallam. So látara bẹ́ẹ̀ so ma udifa ila an-nabi sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw taqririn òun náà bá ti sàfihàn sọ́dọ̀ ànábì kò tó ọ̀rọ̀ ànábì ni o ìṣe ànábì ni o àbí wọ́n ṣeré jẹ́ ànábì dákẹ́ àbí ó gbà wọlé tó gbogbo yẹn òun lè sin wa gbogbo yẹn òun ni ohun tá a máa ṣe. Ànábì wa ti mẹ́nu bọ́rọ̀ kan kí ẹ̀ tó máa wá lọ wò kọ́ bọ́yá àbóhun tún ní kankan ní tó ń fẹ́ máa ṣe lórí rẹ̀ lẹ́yìn ò dá o yàwó èsì dáadáa o ọ̀rọ̀ à ń kí ni kò yẹ kó dá wa lára torí pé ńṣẹ́ ńlá nígbà Muhammad ti yanjú rẹ̀. So záà lè tẹ̀ ànábì ni ẹ má tẹ̀ ẹni tó wá ní a má tẹ̀ ní àwa ni a máa kúnlẹ̀ ẹni tó ní a má tẹ̀ ní ó ní a máa dọ̀bálẹ̀ ní a máa wúlẹ̀. So bọ́lá ń sọ náà Al-Qur'an pé wala taqul lahum uffin wala taqul lahuma uffin ọlọ́ni a má ṣe sí ọ̀wọ̀n sẹ́ńtì ó ní a má ṣe sí ọ̀wọ̀n tó ní wá pé á lù wọ́n bọ́lọ́ ní a má ṣe sí àwọn òbí wa tọ́wọ́n wá pé á lù wọ́n ẹ̀rùn pé ohun tó kéré jùlọ lọ́wọ́ bá mú ká lè mọ̀ yí pé tó tóbi ni èèwọ̀ pátápátá ni. Bẹ́ẹ̀ náà ni ká tẹ̀ yẹn òun ló kéré jù nu gbogbo kíyẹn wúlẹ̀ tó kíyẹn tẹ̀ ká tẹ̀ báyìí òun ló kéré jù kíyẹn wúlẹ̀ kíyẹn rúkú kíyẹn sùjádà kíyẹn dé okùn bolẹ̀ òun ló kéré jù mẹ́. So asáwọn pé nínú sharia Islam at-taslim wal-musafa so ìsálámù sílẹ̀ ní àti ìbọ̀rẹ̀ lọ́wọ́ náà ni. So à ń rọ Sheikh Ridwan hafidhahullahu ta'ala ìdákùnrin ṣàtúnṣe ọ̀rọ̀ yìí ẹ má dáhùn èèyàn sọ yìí di hujja tó máa fi yín sẹ̀rí káàkiri. So ẹ lọ yẹ hadith musa ẹ yẹ wò bákan náà ẹ wo àwọn fatawa lajnatu dahima àtàwọn afáàmì náà kódà ọ̀rọ̀ táwọn ulama tó jẹ́ kùdámọ́ náà ti sọ lórí rẹ̀. So ọ̀rọ̀ tí Imam Nawawi Imam Hajar al-Asqalani so Imam Ibn Abdul Barr àtàwọn bẹ́ẹ̀ lọ́nà àwọn shurrah àwọn tó wọ́n ṣe sharh hadith an-nabi àwọn ọ̀rọ̀ tí sọ lórí àwọn ọ̀rọ̀ yẹn so lẹ́mọ̀ yìí pé ọ̀rọ̀ tó kan pa ń bẹ lórí rẹ̀ pé àníṣe ń tá a bá ń fọ́lọ́run àgbọ̀dọ̀ fún ẹlòmíì lẹ́yìn Allah subhanahu wa ta'ala. So látara bẹ́ẹ̀ so ọ̀rọ̀ yẹn ò yípo bó ṣe wà náà ni o. So ẹ bá fẹ́ kíra wa at-taslim wal-musafa ká sálámọ̀ so ká sì bọ́ra wa lọ́wọ́ ìyẹn ọkùnrin bọ́ra wọn lọ́wọ́ obìnrin àti obìnrin náà kan sì kì í bọ́ra wọn lọ́wọ́. So hada wallahu a'lam wa a'lam. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.